àwọn ọmọ Òwu lápapọ̀, Òwu Kúta, Ṣókí tó wà ní òkèèrè àtòkè òkun ní àríwá ní gúúsù ní. Ẹni tí ò bá mọ̀ tán bí ṣe ń bọ̀ kò ní mọ bí tí ń lọ. Òwu Kúta jẹ́ ìlú ìṣẹ̀ǹbáyé, ìlú Òwu ìṣẹ̀ǹbáyé nílẹ̀ Yorùbá. Òwu Ìpólé ni Òwu Kúta ti gbéra. Torí tí ẹ bá wo ìtàn Òwu, Òwu ọmọ Lábẹ́rinjọ, Òwu gan la lè kọ́kọ́ pè lẹ́mpáyà àkọ́kọ́ tó kọ́kọ́ wà. Torí Òwu ni àkọ́bí Oòduà, ọmọ tó jọ ọmọ àkọ́bí Iyùn Adé tó jọ ọmọ Odùduwà. Òun l'Odùduwà fi fún Ọbàtálá. Ìtàn jẹ́ ó yé wa pé Odùduwà bá Ọbàtálá ní Ifẹ̀, bó ṣe bá wọn Ọ̀rúnmìlà báwọn Ògún ló bá Ọbàtálá náà bẹ́ẹ̀. Ó fi fún Ọbàtálá, ó fi Odùduwà fọmọ rẹ̀ Iyùn Adé fún Ọbàtálá. Èso tó wá jáde láàrin Ọbàtálá àti Iyùn Adé ó ní Ajíbọ́sìn, Olúwo àkọ́kọ́. Ajíbọ́sìn ni àwọn àwòrò-ṣàṣà Afẹ̀, àwọn àgbà Afẹ̀ ni wọ́n panupọ̀ pé kí Odùduwà ó lọ tẹ̀dúdó fún. Ibi tí ẹ ti ń gbọ́ Òwu la kọ́ dá nìyẹn nínú oríkì wa. Ní ẹ lọ tẹ̀dúdó fún ọba méjì dúró láàfin. Wọ́n lọ tẹ̀dúdó fún wọn dífá. Wọ́n níbi tẹ́ bá ti rí ojú ẹsẹ̀ ẹ̀yìn láàrin ibẹ̀ nìkan ẹ̀ pàgọ́ sí fún. Wọ́n sì débẹ̀ wọ́n bójú ẹsẹ̀ ẹ̀yìn. Ibi tí wọ́n kọ́kọ́ tẹ Òwu dó sí ojú ẹsẹ̀ ẹ̀yìn ní Símbọ̀. Erin ọ̀nà ẹ̀rin náà ní Símbọ̀ tẹ̀lé. Òwu ọmọ Lábẹ́rinjọ. Ibi tí Lábẹ́rinjọ ti ń yọ nínú oríkì Òwu lẹ gbọ́ ẹ̀. Nǹkan fi tẹ Òwu dó nìyẹn. Now wọ́n tẹ Òwu dó, Ajíbọ́sìn ó lo sáà ìpàgbára pọ̀ àkọ́bí Oòduà. Òun tún là kọ́kọ́ tán tẹ̀lúdó fún gbogbo ìletò yòókù. Wọ́n ìdún kẹ́kẹ́ ìparí rí ní tó bá fẹ́ ni. Nígbà tó ṣe sáà tó papòdà, ta ni ó joyè, ta ni ò joyè. Akíndélé Alùgbùà baba ńlá wa tèmi jẹ́ àrọ́mọdọ́mọ fún tí ò wọ́pọ̀ nílẹ̀ Yorùbá. Torí Òkè Ọya ni bàbá ó jẹ, ọmọ ó jẹ, ọmọ ó jẹ. Bọ̀ nílẹ̀ Yorùbá kì í wọ́pọ̀ ká ní tí àwọn onígẹ̀ẹ́sì ń pè ní direct descendant. Ọ̀rọ̀ àjòyè ẹ̀gbọ́n rò pé òun ni wọ́n mú Ifá mábúrò, gbogbo ìlú sì dúró ti àbúrò. Ẹ̀gbọ́n bá bínú gbéra, ó kó gbogbo nǹkan àjogúnbá tó jogún lọ́dọ̀ bàbá rẹ̀. Àwọn tó tẹ̀lé wọ́n tẹ̀lé. Tí wọ́n bá rìn sáà ọ̀run wọ́n sinmi, òṣùpá wọ́n sinmi. Gbogbo ibi tí wọ́n bá ti ń sinmi èrò tán kó débẹ̀ wọn èyí kúrò pé mọ́. Bí kí 5 ó kú, kí 9 ó kú, kí 10 ó kú, kógún ó kú. Láyé ìgbà náà wọ́n rò pé bóyá àwọn ẹni o, bóyá nǹkan nípa wọn, ṣùgbọ́n lóde òní pẹ̀lú mẹ́ẹ̀rọ ló jẹ́ àmọ́. Torí pé omi tí wọ́n bá rí náà ni wọ́n mu. Kò sóògùn hospital tí wọ́n ń lò. Àjàkálẹ̀ àrùn gan, waterborne disease, ó lè pa wọ́n, kò sábẹ́rẹ́ àjàrà. A ṣe ń fi òye tì sí gbé bí nǹkan tó ṣẹlẹ̀ ní tó lè bó ń pè ní evolution, bí nǹkan máa ṣe rí gbà ẹ̀ nígbà tó kíyá tó yíra padà báyìí lórí báyìí lórí. Nígbà tí wọ́n dé ibi tá a wà yìí, wọ́n lo ọrún, ẹnìkan ò kú. Ìsán, ẹnìkan ò pàdánù ẹsẹ̀, ẹnìkan ò dojú, ẹnìkan kò fọ́. Babaláwo ẹ̀ sì tẹ̀lé babaláwo ẹ̀ náà ń pè ní Atọ̀runmọ̀pẹ̀lẹ̀.
Atọ̀runmọ̀pẹ̀lẹ̀ ni wọ́n dàpè lónìí tó di Atọ̀mọ̀pẹ̀. Ó bá dífá pé Ọ̀rúnmìlà ǹjẹ́ a ti débi tí a dúró sí? Ìfalẹ̀ ti dé ibi tí ikú ti ta yín tí o, ikú ta mí tì lójú kúta o. Òun la dàpè tó di kúta lónìí. Ok, bí wọ́n ṣe da ikú ta mí tì pè tó di kúta, wọ́n ń gbé bẹ́ẹ̀ lọ. 1427 ni wọ́n débi o. Ṣùgbọ́n torí pé ìlú kéré, Ìwó ló jẹ́ ìlú tó gbòòrò ládùúgbò láyé ìgbà náà. Òun làwọn ìjọba amúnisìn ni wọ́n á fi ṣe administrative head fún ease of administration. A ní àwọn Òwu níwò bí agboolé tó díẹ̀ lógójì àbí tó bá lé tí ò bá lé gan. Àwọn débẹ̀ lẹ́yìn tí ogun tú orílẹ̀ Òwu ní 1821 1820 to 21 up to 23 ogun ṣì ń jà, wọ́n débẹ̀. So àwọn ọmọ Òwu tí wọ́n kúrò ń gbà torílẹ̀ Òwu tú tí Òwu ìpólé tú, àwọn kan dó bí, àwọn kan lọ Ìjẹ̀ṣà, àwọn kan lọ Kwara, àwọn kan lọ Èkó, àwọn kan lọ Ẹ̀rùnmú, àwọn kan lọ Ìbàdàn, àwọn kan lọ Abẹ́òkúta, àwọn kan lọ Ògbómọ̀ṣọ́, Lówùgbótélé, àwọn kan lọ Èkó, àwọn kan Òwu fọ́nká, ọ̀rọ̀ Òwu wá dàbí ọmọ Ísírẹ́lì tí wọ́n fọ́nká lẹ́yìn ogun Hitler. Ṣùgbọ́n kò síbi tí ẹ̀rọ Òwu tẹ́ ẹ mọ̀ pé ẹ rí nǹkan. Àbímọ lówu ẹ̀ lákọ̀ọ́mbá bo Òwu lábí lówu tí ò yá rẹ̀. Kò sí dàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà yìí tó láti ìgbà tí orílẹ̀-èdè ti gbọ́njú tẹ̀ ní báwọ̀ wò ń bẹ̀.